إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني ìtẹ̀síwájú lórí àlàyé eléyìí tí à ń ṣe fúnra wa nípa mawqifu Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nípa al-ihtifalu bil mawlid an-nabawi. pẹ̀lú kíkà fúnra wa láti inú tírà at-ta'liq al-qawim على كتاب اقتضاء الصراط المستقيم في الشيخ العلامة صالح ابن فوزان ابن عبد الله الفوزان حفظه الله تعالى. ibiti a dúró sí òun náà ni ibi tí a kà fúnra gbẹ̀yìn wípé sheikh sọ pé shubahu alladhina yuqimuna al-ihtifala bi munasabati mawlidi ar-rasuli ma'a ar-raddi 'alayha. àwọn ìrújú àwọn tí wọ́n máa ń ṣe mawlid, àwọn ìrújú tí àwọn tí wọ́n máa ń ṣe ọjọ́ ìbí ànábì, ayẹyẹ ọjọ́ ìbí ànábì sallallahu alayhi wa sallam, àwọn ìrújú tí wọ́n máa ń wá ma'a ar-raddi 'alayha pẹ̀lú ṣíṣe rọ́dù fún àwọn ìrújú náà. so sheikh wa mú wa wọ́n pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n pé yaqulun, àwọn ènìyàn wa máa sọ pé nuridu ihya'a dhikri ar-rasul sallallahu alayhi wa sallam bi alla yansahu an-nas. afẹ́ yẹ ìrántí ànábì sallallahu alayhi wa sallam, afẹ́ yẹ ìmárántí ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam torí káwọn yẹn bá lè má gbàgbé rẹ̀. sheikh wa ni wal jawab, èsì lórí eléyìí wọ́n ní pé anna Allah subhanahu rafa'a dhikra ar-rasul sallallahu alayhi wa sallam bima shara'a. wọ́n ní pé ká sọ fún bí Allah jalla wa ala ó gbé ìrántí ànábì sallallahu alayhi wa sallam, ó gbéga pẹ̀lú in tó ṣe lófin náà ni. fala yudhkaru Allahu illa wa yudhkaru ma'ahu ar-rasul sallallahu alayhi wa sallam. so ẹni ríbi tí wọ́n ti máa mention Allah subhanahu wa ta'ala àfi kí wọ́n mention ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú rẹ̀. so ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. so gẹ́gẹ́ bó ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ yálà ńgbà tí a bá ń fẹ́ ṣe ṣàhádà ni, so àbí ńgbà tí wọ́n bá ń pè wọn, àbí ńgbà tí wọ́n bá ń ṣe ìkámọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyè tí a ti máa ń ṣe tàbí máa ń sọ. fàárí pé wọ́n mention Allah subhanahu wa ta'ala, wọ́n mention nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. wọ́n pé wa dhalika fil adhani wal iqama wal khutab. so eléyìí sì ní ó jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ níbi adhan nígbà tí wọ́n bá ń pè wọn, bákan náà iqama náà nígbà tí wọ́n bá ń ṣe iqama àti nígbà tí wọ́n bá ń ṣe khutbah. kama qala ta'ala, gẹ́gẹ́ bí ọlọ́run bá tí ọlá rẹ̀ ga, gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé wa rafa'na laka dhikrak, a gbé ìrántí rẹ̀ agbéga. so lẹ́yìn náà wọ́n ní pé yaqulun, àwọn ènìyàn ṣọ́bà ẹlẹ́kẹjì òun lélẹ́ pé wọ́n tún máa sọ wípé nuridu an nadrusa siratahu li ajli al-iqtida'i bihi. a fẹ́ kọ́ àwọn èèyàn, a fẹ́ kọ́ ìgbésí ayé rẹ̀, a fẹ́ kọ́ ìtàn Ànábì sallallahu alayhi wa sallam nítorí kí a bá lè ṣe kíni, ká bá lè máa fi wà òkọ́ṣe, ká bá lè máa wà òkọ́ṣe rẹ̀ ká máa tẹ̀lé. so sheikh ni wal jawab, èsì lórí eléyìí ni pé anna dirasata as-sira mashru'a, mímá kọ́ ìtàn Ànábì sallallahu alayhi wa sallam mashru'atun, ntí ó bẹ́sìn mú iná, ntí wọ́n ṣe lófin fún wa náà sí fi kulli waqtin, wọ́n ṣe lófin fún wa ká máa ṣe ní gbogbo àsìkò iná ni. wa laysa laha waqtun khas,
kò ní àsìkò kan pàtó pé àsìkò yìí wá ní ẹ lè máa kọ́ síra ń bẹ̀ pé tó bá dọjọ́ bí rẹ̀ òun nìkan nìkan máa kọ́ síra rẹ̀. wọ́n ní fatudrasu fi dawri at-ta'lim ضمن المقررات. so wọ́n máa kọ́ síra nabi sallallahu alayhi wa sallam níbi àwọn ibi tí wọ́n ti máa ń káwọn yẹn lẹ́kọ̀ọ́, níbi ogun ààyè tí wọ́n ti máa ń káwọn yẹn lẹ́kọ̀ọ́, bí alẹ́ ẹ̀kọ́ ni, bí school ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a máa kọ́ síra nabi sallallahu alayhi wa sallam, a máa kọ́ níbẹ̀ tí ó wà nínú syllabus, ìpín yóò ti wà nínú syllabus school àbí ilé ẹ̀kọ́ yẹn. wọ́n ní وتدرس في حلق المساجد. bákan náà a tún máa kọ́ níbi àwọn gatherings tí wọ́n máa ń hold ní mọ́sálásí, àwọn ìjókòó, àwọn halakat tó máa ń lọ náà mọ́sálásí. àwọn àyè yìí àyè tí wọ́n ti máa ń kọ́ síra nabi sallallahu alayhi wa sallam náà ní gbogbo ọjọ́. ويدرسها الأفراد في كل وقت. so bákan náà àwọn àṣọ àwọn èèyàn kọ̀ọ̀kan náà wọ́n á máa kọ́ ní gbogbo àsìkò. so a lè sọ pé lásìkò báyìí síra nabi mo fẹ́ kà nípa rẹ̀, àbí síra nabi mo fẹ́ lọ kọ́ lọ́dọ̀ afẹ́ lágbájá. so wala yukhassas waqtun illa bidalil. àwa gbọ́dọ̀ dá àsìkò kan ṣàlẹ́ṣà àfi pẹ̀lú ẹ̀rí. lọ́wọ́ sọ pé ọjọ́ ìbí rẹ̀, so a máa kọ́ síra rẹ̀ ń bẹ̀, ó ń bùkátà sí kó mẹ́rin wa wípé ọjọ́ ìbí rẹ̀ o, nǹkan báyìí ní kẹ́ máa ṣe ń bẹ̀, so ó ń bùkátà sí ẹ̀rí. ẹlẹ́kejì náà, ẹlẹ́kẹta àwọn ni wọ́n sọ pé yaqulun, àwọn ènìyàn tó máa sọ pé إذا كان النصارى يحتفلون بمناسبة مولد المسيح فلماذا لا نحتفل بمولد نبينا. wọ́n ní tó bá yẹ pé àwọn Nasara, àwọn Christians, wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí al-Masih, ìyẹn anabi Isa alayhi salam, tí wọ́n ń pè ní ọmọ Ọlọ́run Ọba, bákan náà ilé tí wọ́n ń pè lọ́lọ́run Ọba ní ọ̀nà èké. wọ́n ní pé tó bá pọ̀ àwọn Ìsá àbí àwọn Christian wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ bí al-Masih yìí, Ìsá ọmọ Maryam, wọ́n ní falimādhā lā naḥtafilu bi mawlidi nabiyyinā, kí láyé táwa náà ní ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì wa sallallahu alayhi wa sallam. Sheikh wani wal jawab, èsì lórí ilé òní pé kí ni anna ihtifāla an-nasārā mubtada'un lam ya'mur bihi al-Masih wa lā fa'alahu. so wọ́n ní pé èsì lórí léwu ni pé ayẹyẹ tí àwọn Nasara, àwọn Christians tí wọ́n ń ṣe, ayẹyẹ ọjọ́ bí Ànábì Ìsá tí wọ́n ń ṣe yìí, mubtada'un, àdádálẹ̀ iná ni, lam ya'mur bihi al-Masih wala fa'alahu. al-Masih ya Ìsá wa Maryam kò pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe, bákan náà kò yìí ṣe, kò pa wọ́n láṣẹ pẹ̀lú rẹ̀ wọ́n yìí ṣe. wọ́n ní wa nahnu manhiyyuna 'an at-tashabbuh bihim. àwa sì ní àwa mùsùlùmí wọ́n kọ̀ fún wa kúrò níbi ká máa wà àwòkọ́ṣe àwọn Nasara. wọ́n ní wà la siyama fil ghuluw fil Masih wa'tiqadi annahu ibn Allah aw huwa Allah aw thalithu thalatha. so wọ́n ní especially níbi àṣejù wọn eléyìí tí wọ́n ṣe nípa al-Masih yìí ọmọ Maryam, bákan náà àdìsọ́kà wọn tí wọ́n ní nípa pé òun ni Allah, àbí ọmọ Allahu ni, àbí ọ̀kan nínú mẹ́ta yìí náà ni, ìpé Ọlọ́run ọmọ yìí náà ni, bí ọmọ ṣe ní mẹ́ta lọ́kan, Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́. so gbogbo eléyìí wọ́n kọ̀ fún wa pé kí a máa wọ àwòkọ́ṣe wọn níbi nǹkan yìí. wọ́n ní pé wa min jumlati ghuluwwihim fihi, nínú àṣejù wọn tí wọ́n ṣe nípa al-Masih yìí, nípa ọmọ Maryam yìí, òun náà ní kí ni ihtifaluhum bí mawlidihi, mímọ̀ àṣà ọjọ́ ìbí rẹ̀ tí wọ́n ṣe yìí, nínú àṣejù wọn tí wọ́n ṣe sí náà ilé iná. wọ́n ní waqad nahana waqad qala nabiyyuna sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ anábì wa sì ní òun ti sọ fún wa sallallahu alayhi wa sallam pé la tutruni kama atrat an-nasara ibn Maryam, ẹ má yìn mí láyìn gbòòrò, ẹ má gbé mi ga ju àyè mi lọ, ẹ má ṣe àṣejù nípa mi gẹ́gẹ́ bí àwọn Nasara gẹ́gẹ́ bí wọ́n ṣe àṣejù nípa ọmọ Maryam tí wọ́n gbé tayọ alárẹ̀. so hadith ilé Imam al-Bukhari rahimahullahu ta'ala wọ́n gbé jáde nínú hadith Umar ibn al-Khattabi radiyallahu anhu. wọ́n ní pé fayuqalu li haula, a máa sọ fún àwọn ẹni yìí, àwọn tí wọ́n ń ṣe àdádálẹ̀ yìí,
الذين يحيون البدع أواتي واني أدادا لي ويزعمون أنهم يتقربون بها إلى الله تواسي مكاك مرة wípé àwọn fi àwọn àdádálẹ̀ àwọn fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala a máa sọ fún wípé limadha taraktum ma huwa khayrun mahd aw khayrun ghalib kí lè ta fi ń tí pé oore tó kílẹ̀ iná ni kò sáburú ń bẹ̀ aw khayrun ghalib àbí nǹkan tó ti rí pé kí ni oore bẹ̀ ó ju aburú bẹ̀ lọ kí lè ta fi gbégi sílẹ̀ wa dhahabtum ila ma huwa sharrun mahd aw sharrun ghalib ẹ wá ń lọ síbi àwọn kan tí pé aburú tó clear iná ni kò sí orí ẹ̀kan bẹ̀ aw sharrun mahd àbí aw sharrun ghalib àbí aburú rẹ̀ ó ti ẹ̀wà borí dáadáa rẹ̀ kí lè tẹ́ fi gbé ilé tó jẹ́ orí lásán lẹ̀ àbí ìtẹ́ pé orí bẹ̀ ó ti ẹ̀ ju aburú rẹ̀ lọ tẹ́ wá lọ síbi ilé ìtẹ́ pé aburú lásán ni tàbí ilé ìtẹ́ pé aburú rẹ̀ tẹ̀ tó ju orí bẹ̀ lọ kí ló dé. limadha akhadtumul bid'a al-manhiyya anha وتركتم السنة المأمور بها كل في باب دعمو إليه توقف فوا لا تدبه إيواك بسنة جسيلة إليه توقف على شكوك أقبام كل تي داولي على مري تداكدو وفي السنن خير وفيها شغل شاغل للإنسان تو يجاكو سنة ني بورين بمبه orin bẹ́ẹ̀ bákan náà tí téèyàn máa mójútó yìí náà ni tẹ́ pé yẹ kéèyàn mójútó kéèyàn bí sí ara èèyàn tì yìí náà ni súnà so kí lẹ́yìn tẹ́ fi súnà yìí tẹ́gbẹ́tì tẹ́pátì tẹ́wàá gbábí dààmú kí ló dé sọ wá ní pé wa qawlu ọ̀rọ̀ Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ pé wọ́n ní fa inna minha ma yakunu wajiban ala al-itlaq wa minha ma yakunu wajiban ala at-taqyid كما أن صلاة النافلة لا تجب ولكن من أراد أن يصليها يجب عليه أن يأتي بأركانها. سورة شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ليتي كفوا أنه إذا لك ليت كجا تي صيبي لا يراجعون بيننا وشه ليتي كي قولي جاء واجب على الإطلاق واجبني لا ركان láì ní dé pẹ̀lú nǹkankan ajúlẹ̀ gbọ́rọ̀ gidi pé wájìbì ní nǹkan yìí wa minha ma yakunu wajiban ala at-taqyid ó sì bẹ́ẹ̀ náà tẹ́ pé a sọ pé wájìbì ni ṣùgbọ́n ó ní quyud ó ní òǹdè ó ní tí wọ́n fi dé tó fi ìjẹ́ wájìbì rẹ̀ ìjẹ́ ọ̀ràn rẹ̀ ó ní òǹdè tí ó dé sọ wọ́n pé kama anna salata an-nafila la tajib gẹ́gẹ́ jẹ́ pé salatu an-nafila ní máa kírun náfìlà ní kì í ṣọ̀nà yẹn ولكن سبحانه من أراد أن يصليها أن كان تبقى نافلة يجب عليه أن يأتي بأركانها أنا يعني كيف شكري كو بي بوبا وريغون ره كو كي بلو بوبا وريغون ره توبي أنك مراده رحمه الله منتم تيمية رحمه الله تعالى توبا لرب الأوري ولكن بيان أن العبادة إذا دخل الإنسان فيها wọ́n fẹ́ ṣàlàyé fún wa pé dájúdájú ìjọsìn tí ọmọ ènìyàn bá ti wọ̀ tó ń ṣe ìjọsìn wọ́n ní fa innahu yanbaghi lahu an yutqinaha hasba istita'atihi wọ́n ní pé ọ̀ràn yẹn ni fún ọmọ ènìyàn tó wá ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìjọsìn kan kí ó ṣe dáadáa bó bá ṣe lágbára mọ́ wala yaqul kò gbọ́dọ̀ wá sọ pé hadhihi náfìlà eléyìí thumma yatahawanu fiha yóò máa فهو يقرم فهي وإن كانت نافلة فإنه لا بد من تكميلها ìjọsìn bó ti jẹ́ pé ó jẹ́ náfìlà ọ̀ràn يعني kí á pé ká ṣe kó pé قال الله جل وعلا الله سبحانه وتعالى وأتم الحج والعمرة لله أقبل حجه يأتي عمره أقبل فما الله سبحانه وتعالى ولو كان الحج نافلة أو العمرة نافلة فإنه يجب إكمالها ونبت لجيك حج نافلاني عمرة نافلاني راييناني كي يقول كما فيش حج يقول حجنا نافلاني يأتي الشيء رايا تله يا فيش نافلة بين فيش عمرة تجي نافلة راييني كي يشي بشيء بين شيء لي تجي واجبية بين اللي شيء لي تجي نافلة
سئلين أرى الشيخ العلامة صالح بن فوزان بن عبد الله الفوزان حفظه الله تعالى سئلين وأن يرى شيخ الإسلام ابن تيمية رحمه الله عز وجل سواء بارا لقي وكما يجب على من أتى الذنوب من المكفرات والقضاء والتوبة والحسنات الماحية سو بيناني أتنجرنا لوري أني تي أبانشي أوانشه kó máa ṣe àwọn al-mukaffirat àwọn kan tí ó mú ẹ̀ṣẹ̀ yìí parẹ́ bákan náà wal-qada ní máa ṣe kíni ní máa san gbèsè tí èèyàn bá jẹ wat-tawba kí wọ́n sì máa túbá bákan náà kí wọ́n sì máa ṣe àwọn al-hasanat al-mahiya àwọn hasanat tẹ́ pé yóò pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ wọ́n ní wa ma yajibu ala man kana imaman aw qadiyan aw muftiyan aw waliyan min al-huquq so bẹ́ẹ̀ náà ó tún ní àwọn ìwọ̀ tó jọ́ràn àyàn lórí ẹni tó bá jẹ́ imam àbújá qadi tó jẹ́ adájọ́ àbújá ẹ̀jẹ̀ mufti so nínú àwọn ìwọ̀ ọmọbẹ̀ náà wọ̀ tó jọ́ràn àyàn lórí rẹ̀ báyìí náà wa ma yajibu ala talibil ilmi aw nawafil al-ibada min al-huquq so bákan náà ọmọbẹ̀ náà àwọn ìwọ̀ ilé tó jọ́ràn àyàn lórí talibul ilm ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ bákan náà tí ó bá fẹ́ ṣe nawafil náà nawafil al-ibada àwọn náfìlà àwọn ìjọsìn tá máa ń ṣe bóyá àwẹ̀ náfìlà ni salatu náfìlà ni hajj náfìlà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn eléyìí náà àwọn náà ní àwọn ìwọ̀ tí èèyàn gbọ́dọ̀ pé gbà tí ẹ bá ń ṣe wọ́n. wọ́n ní wa minha ó sì ń bẹ nínú àwọn ìjọsìn yìí náà ma yukrahu ó ń bẹ nínú àwọn kan yìí náà tẹ́ pé ma yukrahu al-mudawamatu ala tarkihi karahatan shadida so ń bẹ nínú àwọn ìjọsìn yìí tẹ́ pé wọ́n kórìíra kéèyàn wá tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ gbígbé jù sílẹ̀ kéèyàn ní istimrar lórí gbígbé wọn jù sílẹ̀ ní ìkórìíra ilé tó ní agbára wọ́n ní wa minha ma yukrahu tarkuhu ó sì ń bẹ́ẹ̀ náà létí pé wọ́n kórìíra gbígbé jù sílẹ̀ aw yajibu fi'luhu ala al-a'imma duna ghayrihim tàbí eléyìí tó pé ọ̀ràn yẹn ni kéèyàn máa ṣe lórí àwọn àìmà lórí àwọn olórí yàtọ̀ sáwọn tí ó yàtọ̀ sí wọn wa 'ammatihim وعامتهم يجب وعامتها يجب تعليمها والحض عليها والدعاء إليها تجد gbogbo àwọn kan yìí ni gbogbo àwọn kan yìí ọ̀ràn yà ní kíyàn kọ́ kíyàn sì ṣe kíni kíyàn tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ kíyàn sì máa pèpè lọ síbẹ̀ kíyàn máa pa àwọn èèyàn lọ síbẹ̀ wọn pé wa kathirun من المنكرون لبدع العبادات والعادات ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń tako àwọn àdádálẹ̀ nínú ìjọsìn àti àwọn àdádálẹ̀ nínú àwọn àdáàt nínú àwọn ìṣesí tajiduhum ó rí wọn ó bá wọn lẹ́nu tẹ́ pé muqassirina fi fi'li sunan min dhalik ó rí pé àwọn náà wọ́n á ṣe kíni wọ́n á ṣe àṣetò wọ́n á ṣe taqsir níbi bí máa ṣe àwọn sunan àwọn ìjọsìn yìí awil amri bih so tàbí kí wọ́n máa ṣe taqsir kí wọ́n máa ṣe àṣetò níbi mímá pàṣẹ pẹ̀lú mímá pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú mímá ṣe àwọn súnà nìyí so eléyìí tí Sheikhul Islam tí wọ́n sọ láàrin pé kí ni ara àwọn èèyàn tí wọ́n máa pa àwọn èèyàn láṣẹ wípé ẹ ṣe dáadáa ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí àbí ẹ pa nǹkan báyìí tì ẹ má ṣe bídà ẹ má ṣe haram ẹ má ṣe kíní ṣùgbọ́n tẹ bá ara wọn náà ẹ rí pé kí ni àwọn kan tó jẹ́ súnà gan wọn àṣẹ àwọn kan tó jẹ́ súnà tí pé ó jẹ́ náfílà tí wọ́n fi máa súnmọ́ Allah subhanahu wa ta'ala wọ́n gbé tí wọ́n ṣe ṣùgbọ́n bí ó ṣe jẹ́ hálù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí pé wọ́n máa takà wọn ní bídà wọ́n máa ṣe ẹ má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí wọ́n tẹ́ bá rí ẹ̀ níbà ní sáfúwájú mọ́sálásí tó wá kírun tán kò ní ṣàkárò yóò jáde so eléyìí àwọn kan tí ò tọ́ náà ìwà gbọ́dọ̀ sọ pé nítorí pé yẹn ti ń ṣe àwọn kankan nínú ẹ̀sìn kí wọ́n máa gbé àwọn kan jù sílẹ̀ yẹn gbọ́dọ̀ máa ṣojú kòkòrò sọ̀kan wọ́n gbàgbé adab méjì eléyìí tí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala tó ti ṣàlàyé fún wa tó ti kọ́ anú tíra yìí nígbà kí ni kó jẹ́ kí hirsu wa kó jẹ́ at-tamassuku batinan wa zahira so kí a máa dìrọ̀ mọ́ eléyìí tó jẹ́ òdodo eléyìí tó jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam batinan wa zahira ní kọ̀kọ̀ àti ní gbangba ó ní wala'alla hala kathirin minhum yakunu aswa'a من حال من يأتي بتلك العبادات المشتملة على نوع من الكراهة so ó ní ó sì ṣe pé
condition ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yìí, àwọn tí wọ́n sọ pé àwọn máa ń tako bídà, àwọn máa ń tako àwọn ìjọsìn tí ò dáa yìí, so ẹ lè rí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọn yóò pé kí ni yóò burú ju condition àwọn tí wọ́n ń ṣe àwọn ìjọsìn tí ó kó ohun tí ò dáa tó kó sínú gan. So ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé mashallah zahiru rẹ̀ yóò máa tako àwọn oníbídà, yóò máa ṣe kíní, ẹpa bídà tẹ ṣe kíní, ṣùgbọ́n tẹ bá máa délédélé ó lè jẹ́ pé wà rẹ̀ ò dáa, ó lè jẹ́ pé àwọn kan tí ò dáa iná ni wọ́n máa dílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Apá jùlọ láyé social media yìí tí nkálukú tí ó di àfà tẹ́ pé wọn àmọ́ nkálukú ju pé orúkọ rẹ̀ lórí social media náà lọ. Ẹni tó bá máa nílé yóò máa mìírí fún pé ẹni yìí tó ń sọ nǹkan báyìí ní online yìí ọ̀tọ̀ ní tí máa ń ṣe ń lé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Allahul musta'an. Ẹni báyìí dín Sheikh Islam ní bí kìí pé tí ó ń jẹ́ ẹ̀sìn wọn ni pé kí ni huwa al-amru bil ma'rufi wan nahyu 'anil munkar. Òun ni ká máa pàṣẹ dáadáa ká sì máa tako ìbàjẹ́, ká máa pàṣẹ dáadáa ká sì máa tako aburú. Wọ́n ní pé fala yunha 'an munkarin illa wa yu'maru ní wala qiwama li ahadihima illa bi sahibihi. So ìkànnì méjèèjì ò lè dúró, kò lè jẹ́ nǹkan tí ó fẹsẹ̀ rinlẹ̀ àyàfi pẹ̀lú ìkejì rẹ̀. A lè pàṣẹ dáadáa ká wá sọ pé kí ni a kàn máa pàṣẹ dáadáa lásán a ní tako aburú. Bákan náà a gbọ́dọ̀ máa tako aburú lásán ká máa pàṣẹ dáadáa, méjèèjì ó gbọ́dọ̀ máa wà papọ̀ iná ni. Wọ́n ní fala yunha 'an munkarin illa wa yu'maru bi ma'rufin yughni 'an. A ní pàṣẹ, a ní kọ aburú àfi kí a ṣe kí ni ká pàṣẹ dáadáa tó pé yóò mú àwọn tá ń kọ aburú fún yẹn, yóò mú ọ̀rọ̀ rọ̀ kúrò bí aburú yẹn. Torí pé tá bá ti gba aburú kan lọ́wọ́ wọn a gbọ́dọ̀ fi dáadáa replace ẹ̀. Tá bá fi lè fi dáadáa mi replace ẹ̀ yóò ti di pé kí ni wọ́n fi aburú kan lẹ̀ bọ́ sórí aburú mi. Ó ní kama ya'muru bi ibadati Allahi subhanahu wa ta'ala wa yanha 'an ibadati ma siwahu. Gẹ́gẹ́ bí kí ni kéèyàn pa àwọn èèyàn láṣẹ pé kéèyàn máa ṣe kí ni kéèyàn máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala, wọ́n sì máa kọ́ kí ni máa jọ́sìn fún pé ọkọ̀ sí Allah subhanahu wa ta'ala. Wọ́n ní idh ra'sul amri, since tó jẹ́ pé olórí gbogbo alámàrí náà ní kí ni la ilaha illallah, olórí gbogbo alámàrí náà ni olórí ẹ̀sìn, orí ẹ̀sìn, ògóngó ẹ̀sìn náà ilé. So ní tí wọ́n fi sọrí ẹ̀sìn wa náà ilé la ilaha illallah. So a rí pé kíkọ aburú àti fífi dáadáa rìn lẹ́nà ilé la ilaha, kò sí nǹkan kan tó tọ́ láti máa fi jọ́sìn fún lòdòdó. So àti tako ogun táwọn èèyàn jọ́sìn fún tẹ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala iná ni illallah, àwọn fi jọ́sìn Allahu jalla wa ala nìkan àfihàn ilẹ̀. Wọ́n ní wan nufusu qad khuliqat li ta'mal la li tutrak. Àwọn ẹ̀mí sì ní wọ́n dá wọn nítorí kí wọ́n bá lè máa ṣiṣẹ́, kì í ṣe nítorí ká bá lè gbé wọn jù sílẹ̀. Wa innama tarku maqsudun li ghayrihi. Ìwárí gbígbé jù sílẹ̀ yẹn, so kì í ṣe ohun tí wọ́n dá ẹ̀mí nítorí rẹ̀, kì í ṣe ohun tí wọ́n dá ẹ̀mí nítorí rẹ̀ iná ni gbígbé jù sílẹ̀. Wọ́n ní fa in lam yushtaghal bi 'amalin salih. So téèyàn bá fi lè kọ́ ìrójú, téèyàn bí sí ààrẹ yẹn ti iṣẹ́ rẹ̀, wa illa tí wàá fi rí bẹ́ẹ̀ o lam yutrak al-'amal as-sayyi' aw an-naqis. So irú èèyàn bẹ́ẹ̀ kò ní fi iṣẹ́ burúkú àbí iṣẹ́ tó dínkù tí ò pé kò ní gbé jù sílẹ̀. Èèyàn gbọ́dọ̀ gbé iṣẹ́ tí ò pé, iṣẹ́ tí ò dá èèyàn gbé jù sílẹ̀, èèyàn sì bí sí ààrẹ yẹn pẹ̀lú iṣẹ́ ilé tó dá. Ní lakin ṣùgbọ́n lamma kana min al-a'mal as-sayyi'ah ma yufsidu 'alayha al-'amal as-salih. So wọ́n ní pé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ó ń bẹ nínú àwọn iṣẹ́ burúkú tó yẹ pé yóò ba iṣẹ́ rẹ̀ jẹ́. Tí ẹ bá ń ṣiṣẹ́ rẹ̀, tí ẹ ń ṣiṣẹ́ bú náà, iṣẹ́ bú lè padà ba iṣẹ́ rẹ̀ jẹ́. Nuhiyat 'an, wọ́n ṣe kí ni wọ́n kọ iṣẹ́ bú yẹn, wọ́n kọ fún wa pé ẹ má ṣe, ẹ pàtì hifdhan lil-'amal as-salih, láti fi lè ṣọ́ iṣẹ́ rẹ̀ tí yẹn ṣe, so that kò ní wá iṣẹ́ bú ní wá ba iṣẹ́ rẹ̀ yẹn jẹ́. So gẹ́gẹ́ bí àádá Sheikh al-Allama Salih al-Fawzan hafidhahullah ta'ala, wọ́n tún ṣe àwọn ta'liqat wọ́n ṣe lórí
ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala yìí so oníkàtẹ́ pé ó ṣeéṣe kí a má lè ka gbogbo ẹ̀ ní inú ìjókòó yìí insha Allahu azza wa jal so bóyá nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé tó ń bọ̀ bí ibnillahi azza wa jal a gbìyànjú láti kà á bákan náà a wá fi ọ̀rọ̀ wa fi gúnlẹ̀ so ìyẹn a ka ọ̀rọ̀ wa a ka ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala débi tí àwọn onífẹ̀ẹ́nu tí wọ́n máa ń mú ọ̀rọ̀ rẹ̀ dé so ibi tí wọ́n ti máa ń mú lókè àti ìsàlẹ̀ tí wọ́n máa ń mú so á dé ìsàlẹ̀ náà insha Allah ta'ala nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé tó ń bọ̀ bí ibnillahi azza wa jal ibẹ̀ náà láti fi orí rẹ̀ sọ káwà lè máa in tí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala kí nǹkan tí wọ́n sọ gà so bó tilẹ̀ pé in tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala in tó ń sọ nínú ọ̀rọ̀ yìí in tó ti hàn tipẹ́tipẹ́ náà ó ti hàn ní min khilali àwọn kan tá a ti kà fún wa yìí pé kí wọ́n fi rinlẹ̀ wípé àwọn nǹkan yìí wípé bídà àtàwọn èèyàn ṣe yìí pé sunna ni bákan náà wọ́n fi rinlẹ̀ wípé nǹkan tó dáa tó wà recommended kí àwọn èèyàn máa ṣe yìí náà bí kí ẹ pé wọ́n tako ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ wọn ni pé kí tẹ bá kọ nǹkan báyìí fáwọn èèyàn ẹ fi nǹkan gidi rọ́pò ẹ̀ so àti àwọn dawabitu ash-shar'iyya eléyìí tí ó rọ̀ mọ́ nǹkan yìí so wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.